kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ lónìí ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ kẹfà oṣù kìíní ọdún 2026. Ẹniọlá Sàlíù lórúkọ mi. Ààrẹ Tinubu ti béèrè fún ìbuwọ́lù ilé ìgbìmọ̀ asòfin àgbà lórí orúkọ àwọn 21 tó fi ránṣẹ́ fún yíyàn gẹ́gẹ́ bí ìgbìmọ̀ aláṣẹ àjọ NUPRC àti NMDPRA. Sẹ́nitọ́ Magnus Abe àti Adégbìtì Adéníjì ló yàn gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ aláṣẹ àjọ méjèèjì. Àjọ NLNG kéde Lẹ́yẹ Fáládé gẹ́gẹ́ bí ọ̀gá àgbà rẹ̀ tuntun tí yóò rọ́pò Philip Megbila. Èmi sì ni ààrẹ orílẹ̀-èdè Venezuela Maduro ló sọ bẹ́ẹ̀ fún ilé-ẹjọ́ lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ó ní òun kò mọ ohunkóhun nípa ẹ̀sùn oògùn olóró tí wọ́n fi kàn án. Níbi ìpàdé ìgbìmọ̀ elétò ààbò àjọ ìṣọ̀kan àgbáyé tó wáyé, wọ́n bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ bí orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe mú Maduro. Ilé-iṣẹ́ ìfọpo Dangote ti ní kò sí ohun tó jọ ọ́ pé ilé-iṣẹ́ náà fẹ́ jẹ́ títìpa fún ìgbà díẹ̀. Ó ní iṣẹ́ ṣì ń lọ láti máa pọn epo bẹntiróòlù 50 mílíọ̀nù jálá lójúmọ́. Ó sọ kò bákùngbé ọ̀rọ̀ sí àwọn tó ń gbé epo wọlé láti orílẹ̀-èdè míì fún ìròyìn ẹlẹ́jẹ̀ tí wọ́n ń gbé kiri. Ó ń rúgbó bọ̀ báyìí o láàrin Tinubu àti Wike pẹ̀lú bí òkú ọ̀rọ̀ ṣe ń lọ látọ̀dọ̀ ẹgbẹ́ òṣèlú APC sí mínísítà ọ̀hún. Àjọ tó ń mójútó ìdánwò àṣewọlé sí ilé ẹ̀kọ́ gíga JAMB ti fìdí ẹ̀ múlẹ̀ pé òun kò fi owó kún owó fọ́ọ̀mù o. Àjọ EFCC ti sọ̀rọ̀ lórí ìgbẹ́jọ́ Yahaya Bello. Ó ní ilé-ẹjọ́ nìkan ni yóò sọ ibi tí ọ̀rọ̀ rẹ̀ yóò já sí. Àwọn àgbẹ̀ nílùú Inna ní ìpínlẹ̀ Gombe ti ké gbàjarè síta lórí bí ẹranko búburú erinmilókun ṣe ń ṣọṣẹ́ fún wọn. Ìròyìn eré ìdárayá. Ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles orílẹ̀-èdè wa Nàìjíríà fìyà jẹ orílẹ̀-èdè Mozambique pẹ̀lú àmì ayò 4-0 nígbà tí Egypt na Benin Republic nínú ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ tó ń lọ lọ́wọ́ láti yan sí ìpele tó kàn. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ bá darapọ̀ tẹ́ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.